àgbékalẹ̀ wá sí mi tẹ́ bá rí àwọn nǹkan tí ayé wọn nítumọ̀ bàbá mo kí yín. ìtàkọ́mọ́. tẹ́ bá ń gbọ́ tí wọ́n ń dákọ̀ Nasiru Kabara. ìtàkọ́mọ́. tán dákọ̀ Sheikh Habibulahi Kamaluddin Al-Adabi. ìtàkọ́mọ́. tán dákọ̀ Sheikh Adam Abdullahi Ilori. ìtàkọ́mọ́. tán dákọ̀ Sheikh Salati. ìtàkọ́mọ́. tán dákọ̀ àfàgbọ̀ ọlọ́ngbọ́. ìtàkọ́mọ́. tán dákọ̀ bàbá Sayuti. ìtàkọ́mọ́. ẹ̀yin àbúrò mi ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹgbẹ́ mi ẹ má ṣe mọ̀ pẹ̀lú bá ti ń dákọ̀ wọn. báyìí wo mi náà lè mi àyà wà á kàyà. ẹ wo ìwọ̀n bá ṣẹ́jú tàtúrà lò àwọn ìyá tí wọn ò gbọ́ lárúbá wọn àmọ́ túmọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ń jó sí. wọ́n mì sọ́tún wọ́n mì sósì àìmọye tẹ̀lé ìbù tí wọ́n kọ̀ fẹ́ lomi olùsí ọmọ mi rí bí aláǹgbá ni ìgbà tó wà lé kí olùfò múra wọ́n wá ń kí ọ pé wọ́n sì ń kọ́kọ́ ń kí ọ náà ni ó ṣe ámì oníkíni náà kéwù fún mi búbé. bálíwò mi náà lè ilé mi. sọ ìtọ́jẹ́ kárí bẹ́ẹ̀ yẹn kí gbogbo ayé máa dárúkọ wọn orí wa ni pósítò ń bínú. bálíwò mi náà lè ilé mi. sọ̀rọ̀ pa àfòdé bẹ́ẹ̀ ni. bálíwò mi náà lè ilé mi. bí tiẹ̀ ń dùn àwa náà pé ọjà ká jókòó tì í jù bá wọn lọ tá a bá mọ̀ pé yọ pọ̀ tó báyìí. bálíwò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي لقوم الكافرين إن كنت تبغي ناس العالمين Alubarika ọmọ Ojibara Alubarika ọmọ Ojibara kíkú má pa lájà pé bàbá ìmáàmù Alubarika ọmọ Ojibara Alubarika ọmọ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم أيها النبي الله عليه وسلم adìẹ àgbékì sì ṣe ọ̀gá adìẹ ìbílẹ̀ tẹ́wàá wà lágbèkì tẹ́wàá bí ọ̀gá àgbékò dẹ̀ máa gbé àbúkẹ́ wù ọ̀dẹ́ àgbékì ẹ̀yùnwá nẹ́bí tó ní òkè صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الآجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين بجميع الخيرات في الحياة وبعد الممات آمين 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 يا مجيب الدعوات آمين ada ọpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ìkẹ́ ìgẹ̀ kó máa bó ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam àwọn ará ilé Ànábì àwọn sàhábà Ọlọ́run kẹ́ gbogbo wọn àmín gbogbo àwọn bá wa tá ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn àmín àwọn tó kù láyé Ọlọ́run má ṣe bá wa wà pẹ̀lú wọn àmín bàbá mi Maulana al-Khalifa Muhammadu Sheikh Ojibara ọmọ ọ̀dọ̀ àgbà damallahu hayatahu afa mi Sheikh Muhammad Raji Suleiman Akani Adowo mu al-Markazi damallahu hayatahu Ọlọ́run má balẹ̀ wọn jẹ́ àmín mo fi tí wọ́n kí àwọn àgbàlagbà níkàlẹ̀.
وعيدا للعي في كل بلدة. ẹ̀yin bàbá mi aláníyàn rẹ olóríire onínúure bí n bá ní máa kí yín lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀nà èjìgbójìn. وعيدا للعي في كل بلدة. ìfẹ́ dẹ̀ lágbára gan. wẹ́dì kan wà tí mo ti gba mọ́lì ẹ̀ ti pẹ́ báyìí àmọ́ ńgbà tó jẹ́ áìláńdì ni ibẹ̀ ń ṣe purọ́ súnà mọ́ pé ó dọ̀pù ni ò jẹ́ kéèyàn orí bi débẹ̀ bó bàbá sàyí tí ó ti pè mí tí ń tún ní mò ń lọ bì kan. وفي كل أواني وفي كل ذات. mo kí yẹn dákun iná ò ní tán owó yín. Amina. abáwọ̀ àtúrà al-ilmi wal-ma'rifa èèyàn lè ní mímọ̀ kọ́ mọ́ ní márífà. Allahu akbar. àmọ́ àtúrà máa sọ yẹn jọ mi ọlọ́run ní jí ó bàjẹ́. Amin. àbáwá sẹ́n ìfẹ́ yìí pọ̀ ẹ̀ ní sunkún. Amina. òde bàbá sàyútì la wá lónìí kí o ṣòde yín ìbá kí yín jù bẹ́ẹ̀ lọ á tún mọ̀ múra wá mọ̀ mí. Amin. gbogbo ẹ̀yin àgbàlagbà pé àṣé ara wa náà láàmú bùjẹ nígbà tí bàbá wa tí wọ́n jẹ́ mùdárísùlẹ̀ àwàlùwà ti gbà wọ́ọ̀dù BDP ó bá ti gbé kọ̀ǹgọ́ọ̀lù àjókù ní ti sájẹ́ǹtì. Adamallahu hayatahu. ẹ ní sunkún. Amina. mo kí gbogbo ẹ̀yin màámi olóríire gbogbo àwọn ọmọ yín ni wọ́n jẹ èèyàn. Amina. gbogbo ẹ̀yin bàbá mi ẹ ní sunkún. Amin. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ mi ẹ ní sunkún. aláṣeyọrí. mo wá kí bàbá wa Asayuti. يطيب العيش أنت لقاء لبيبا. ṣé mo ti kí ẹ ní sunkún. يطيب العيش. bàbá Sheikh Adam. ẹ ṣàdúrà fún Sheikh Adam mi. àfa gbogbo ayé nìyẹn. tá a bá pe Sheikh Adam láàfa gbogbo ayé yìí mọ́ tí mo ń pa yín lẹ́kún. sáà la ní kọ́ ọmọkàn àfa rẹ̀ lé. Adamallahu hayatahu. dàmá dàátì nasọ́ra fi nàbí yìhìm. ìtọ́ bá wu àwọn nasọ́ra akẹ́kọ̀ọ́ ànábì àpè ṣéwù Ádámù àpè wọn là nàbí. Wallahi. bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ nùbúwà ni wọ́n wáyé wá sí. àmọ́ gbà tílẹ̀kùn rìsálà ò ti tì wọ́n á fi wọ́n tì síbẹ̀. tábà ní yaasi wàláì tàláì wálé kùránì làjí ìnáka ìnáhu lamina al-mursalin Adam Abdullahi Ilori. Allahu ta'ala anhu. iṣẹ́ tí bàbá Sàyútì ti ń ṣe àṣogún àwọn bàbá yẹn ni. Wallahi. bàbá ní dakhaltu London wal-islamu mawjudu fiha wa ma fiha al-muslimun. أما إذا رجعت إلى نيجيريا فإذا المسلمون مواجيد والإسلام مفقودا. الله. Radiyallahu ta'ala anhu. ẹ wo ọdún tí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún àṣà àti àgbákò sì ń ṣe wọ́mọ̀ fún gbà wọn ni ó ti dìde ńlẹ̀ tí ń gbé wéètì báyìí. inú ẹni tí ò jẹ́ káyé wọ́n wá bàjẹ́ tí ò jẹ́ ó dojúrú yatibul aishu. yatibul aishu antalikọ́ lẹ́bíbá. béèyàn bá fẹ́ dá ọ̀jọ̀gbọ́n èèyàn mọ̀ irú èso òwò ló so lára ẹ̀. sẹ́ẹ̀nì odidi ìlú ni kò sáàfó oníwàásí tí ń bẹ ń gbòòrò sí tí ọbẹ̀ rú sẹ́ẹ̀nì wọ́n mọ̀ pé VIO ní sẹ́ẹ̀nì. yatibul aishu. bẹ́ẹ̀ nìkan bá ti ń ṣẹ́ níyà o ẹ̀tọ́ kéèsì rẹ̀ ó dé tébù sẹ́ẹ̀nì. bàbá yìí ilẹ̀ wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ní kí matul ilmi fi hayati shabab ẹni tí ó bá ti jọ yín oṣù orí ibú náà kò lè pàtàkì ẹ̀kọ́ nú ayé èèyàn bàbá kí ló sọ yín dà báyìí kí ló sọ yín dára bá. yatibul aishu. iṣẹ́ àwọn tàná tẹ́ ẹ jẹ́ kùn tẹ́ ẹ gbalé fún ìjọ tẹ́ ẹ kú olórin agbádá yìí kọlẹ̀ wọ̀ kú bá mi. Adamallahu hayatahu. shuyukhul akidamina al-khaifina. àwọn kìbù wọlé ìzùzọ́ lè kúbẹ́ jẹ́ máa lójú ẹ̀ kẹ́ jẹ́ máa lójú ẹ̀ àwọn akíbù hùm. wọlé ìzùzọ́ lè mí náà. kọ́ máa gba mọ́dàdí lọ́dọ̀ àwọn àgbàlagbà. Adakumullah. ó ti tún wá dí àwọn àgbàlagbà lójú tún sún padà báyìí ìmọ̀ wọ̀ oníkìnnì náà. ṣùyúkú òbólé ulama'u. mi bálídà ní ṣàtà.
gbogbo ẹ̀yin ọmọ onílù tẹ́ ẹ máa jà pẹ̀lú wa la wà tẹ́ ẹ fẹ́ lé àwọn àfáà àjòjì tán bá yín sọ ìlú yín déèyàn ẹ̀ ní ṣoríire. ìjọ tí wọ́n wá kó tó di pé wọ́n wá kó àwọn ọmọ yín ní kéwú kó tó di pé wọ́n wá sọ àwọn ọmọ yín déèyàn wọ́n má gọ̀ǹgbà hùn ìgbà tó wá jẹ́ ká máa jọrọ̀ lẹ́wọ́ arántí pàwọn náà mọ̀ lọ́mọ ìlú tó bá débẹ̀ kò ní yẹ. Umuli ulama mi balidani shatta. ìjọ tẹ́ kú olé àwọn àgbàlagbà ń fọwọ́ nujú lẹ́yìn náà fọwọ́ nujú ìjọ tẹ́ dé kò kọlẹ̀ donílé abẹ́ ti ralẹ̀ síbi tẹ́lẹ̀ ní bàmí. Bí májídìmù ọ̀tá kálímù ìṣẹ̀línà. pẹ̀lú títóbi yín ẹ̀ dàbí òjíṣẹ́ ni yín ẹ̀ mọ iye ọmọ ọlọ́mọ tó ti dolóríire lára yín nígbà tá a bá wa yìí délẹ̀ kan tán bẹ̀rẹ̀ síbi kò nídìí ká sọ pé àfa àwọn rèé ẹ get. Wàsíkìrù mọ́. dákúdákú àfa wa ṣe dáadáa sọ́dọ̀ àwọn àgbàlagbà ẹnu mi kọ́ ló ti gbọ́. ìjọ tó yẹ kẹ́ ẹ máa jọrọ̀ ẹ ṣe wàhálà tẹ́ ẹ bá ń jọrọ̀ lónìí kì í ṣọ̀hún lẹ́ ń jẹ. tí ìbáyé páyé rí ò ní dáa ó pa àfáà tó fún ọ lọ́wọ́ súfí sí jòkó ó pe mùdírù náà sí jòkó ó láwọn àfáà tán fi kéwú mọ̀ wárì àwọn àfáà tán fọlọ́wọ́ mọ̀ wárì ṣé èṣù náà fi kọ́ lé kéwú. Umuli ulama mi balidani shatta. ládùrú wàhálà àwọn bàbá yẹn àwọn tán fọ kéwú mọ̀ wárì àwọn tán fọlọ́wọ́ mọ̀ wárì lẹ́ni tó fún ọ náà kà ní ògógóró tẹ́ẹ̀ níjọ sọ̀kalẹ̀ láyọ̀. Ìmújídìmù àtàkàlìmù ìṣẹ̀línà. bàbá tá a bá wá rí yín irú yín la fẹ́ jọ ẹ ṣe wàhálà mímọ́. Yẹtìbùlẹ̀ àìṣù. àfa kéèyàn tó kọ́ ọmọ kí ó jọ ọmọ yìí sí ẹ má yẹni tó ti kójọ tó ti tú ni ẹ má yí àgbákò ìbínú orí àwọn àfa nígbà tí lè kéwú 1 kìlómítà tó jìnnà síbì kan tó tún ní kílẹ̀ tó fẹ́ dá lè kéwú lẹ̀ sí. anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. tá a bá sọ pé inú àlìjánnà ṣé wàá dá mọ̀ wá ẹ má má dá òtún ẹ o. anabi ni máa ń salaka torí kọ́n. Yabtagi fil ma. anabi lẹ́ni bá la ojú ọ̀nà kan sílẹ̀ yabtagi fil ma táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ mbẹ́. Sallallahu lahu tariqan ilal jannati. sahalallahu lahu tariqan ilal jannati. ẹ máa dúró wàhálà tí ṣé wàá dá mọ̀ ṣe ni èèyàn kú olórin ọ̀dà Abẹ́òkúta ó dé Lagos kéèyàn ó tó ra dúró lẹ̀ tí wọ́n rà síbẹ̀ òun bó tiẹ̀ jẹ́ pálábòsí gba tí wọ́n padà Ọlọ́run tún rà á padà. Sahalallahu lahu tariqan ilal jannati. àṣẹ gbogbo ẹni tó bá múra sí mímọ̀ tóun náà tún kọ́ọ̀yàn àsọmọ àlìjẹ́nà ni àná Muhammad wa ń sọ̀rọ̀ mímọ̀ lọ. Wa innal malaika. ó lè ra àwọn màláìkà ni. Latadahu ajnihataha. ó ní màláìkà kan tẹ̀yẹ rẹ̀ fún gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a fẹ́ dàbí àwọn àgbàlagbà. ogún wo ló tó mímọ̀? mirasul awliya mirasul anbiya ìtàn jogún lọ́dọ̀ àwọn tí wọ́n jogún táwọn àgbàlagbà jogún ìmọ̀ náà ni. ìtí òjé káyé ó ti bàjẹ́ jù báyìí lọ ọmọ tẹ́ ẹ bá rí tó bá jáde sánáwì títún lé adìẹ kí ládùúgbò yín tọ́jẹ́ pé adìẹ lọ́lọ́ ni kó wọ́n máa lé kọ́ máa pa tí ìṣeré kéré o tọ́jẹ́ pé bí adìẹ nǹkan lé díẹ̀díẹ̀ ẹ má tó sọ pé ẹ má pariwo ẹ má tú mi láṣìírí tẹ́ wá sọ pé ní kéwò ni wọ́n ti kéwò ó yẹ kẹ́ ẹ kóòlù kẹ́ ẹ kọ́ pẹ́ lọ́dọ̀ àwọn àǹfààní ipe ẹ mọ̀ ṣeun tẹ́ ẹ bá tọmọ yìí kù báyìí tí ìbá ṣe pọ́ wálé kéwù ni ọdẹ àpè èèyàn ni ọba jẹ́. Wa innal malaika. ẹ rà àwọn màláìkà ni. Latadahu ajnihataha li talibil ilmi. ẹ wo àwọn ọmọ abá ti ń ka mùjísátù rọ̀ṣúlù ẹ wo bá yẹn ń ka àwọn orin látẹ̀kan màláìkà wà tẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ fún ọ tá a sọ fún ọ pé lè kéwù ọ̀rọ̀ rùn. Riddan bima yasinahu. rídàn bímọ yẹsìnà pé kéwù tó ń ké yìí bẹ̀ lọ́nà wa ó wá dùn mí pé àgbákò ti wá fẹ́ wọlé kéwù ti fẹ́ wọ̀ látẹ̀yìn àmọ́ àwọn àgbàlagbà wo ò ní jẹ́ torí pé àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní ìzáṣá àríkù bíbẹ́ ìtìjárin. Ìzáṣá àríkù bíbẹ́ ìtìjárin. bàbá mi Sayuti tí náà bá ń jó lórí inú ilé kan lọ́ọ̀kan báyìí. Ìzáṣá àríkù bíbẹ́ ìtìjárin fàbítúkà. kọ́bí ẹ̀sìn ìròyìn láṣẹ̀ ìrìn.
kọ́ni yasiru ila sẹ́yìn. ó ti fẹ́ dàpọ̀ báyìí ẹ má sọ ilé kéwú di yunifásitì tẹ́ ẹ ti lè ṣe yahoo yahoo o. ó ní wálé kéwú o ti mọ̀ pé kò jó gàrámà lọ ó ti gbà pé sàtífíkẹ́tì rí ọ̀pọ̀ lẹ́kún tó bá rí. fábí ìtúkà. oríire wo ló wà níbi rọ́ṣàbàwà yóò ń kọlù ó ní wọ́n ṣá ẹ ti ẹ̀rọ mi sí. fábí ìtúkà kọ́ni yasiru ila sẹ́yìn. jẹ́ kí n sọ fún ẹ sórí tí ẹnìkan bá ń jó tá a bá ní kó kàn wá ọ̀pọ̀lọpọ̀ àlífà tí wọ́n wá kéwú tí wọ́n torí pé kán lè soríire lọ́la náà ti dọmọ yahoo ọmọ títí ń rówó ọkàn wo ní òfìsí kéwú mọ́. wà á bá yà kàzẹ́lì àkàwù fi hàn dáyà. tẹ́ ẹ bá ń wá tá a bá sọ fún yín àwọn ò ṣe yahoo yahoo àmọ́ ńgbà tí ó kàn wá gbogbo tí ọmọ kan nú ayé wa ní kànlẹ́ yòókù kan. sórí tó o bá kánjú turu ọ̀rán níjọ́ tẹ́kùn rẹ̀ bá dé àwọn dádì yìí nìkan ni wọ́n bọ̀ sún bẹ̀. oríire wo lọ́wọ́ àánú ká kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ ká tún wá ní àáfàá yìí wọ́n mú fún fraud níbi tán ti mú àwọn àáfàá tí wọ́n ní wọ́n ń gérí ayé wọn ò ní ìtumọ̀ náà ẹ wà àwọn tán náà gérí wọn ẹ wo fọ́tò wọn ó lọ sùn sí ẹni tó yẹ pé iná lójú ó pa ọ̀kadà ló pàdánù ó tún fẹ́ gbórí ẹ̀ ṣògbó sóògùn rówó ló ń gbà tó wà láyé. wà á bá yà kàzẹ́lì àkàwù fi hàn dáyà. orí ibú tún kún orí ibú ọkàn ńlá ẹbú ikùn kan tóbi lásán. wà á bá yà kàzẹ́lì. gbogbo ẹni tí ó bá ṣọ́ra dáadáa ọba mi àlékè ọlá sọ fún àná Muhammad níbi tó pàtàkì onímọ̀dé oníṣẹ̀hídà lọ́hùn. annahu la ilaha illa huwa. ó ní kò sọ́ba mi lẹ́yìn mi ó ní mo jẹ́rìí pé kò tún sọ́ba mi lẹ́yìn mi Ọlọ́run. wal malaika. àmàláìkà mi. wa ulul ilmi qa'iman bil qisti. ṣe é rí ibi tó ti wá kù sínú àìkéwu sórí ibú o. wa ulul ilmi. ṣe é rí tẹ́ ẹ bá rí ilé àáfàá tó padà parun ẹ béèrè sítórì ẹ̀ ńgbà tó wà láyé ó ti bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ ni. wa ulul ilmi. Ọlọ́ni àwọn onímọ̀ ọ̀hún àwọn tó jásí pé kọ́ ìmọ̀. qa'iman bil qisti. àwọn tí wọ́n dúró déédéé tẹ̀sẹ̀ wọn ò yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ lọ Asia rí wọ́n lọ gba dòkítọ́rà wọ́n gba parafisa wọ́n ṣe wọ́n padà dé Nàìjíríà ayé wọn ò ní túmọ̀. ìtọ́jẹ́ káàfọ́ orí Facebook pọ̀ nù. qa'iman bil qisti. bí dátà ṣe wọ́n tó ẹ rí i pé wọ́n tún rówó ṣe dátà nígbà tá a rí i pé èèyàn bíi 200 ń wà wọn. wọ́n ìjò náà ti rí èèyàn wà wọn bẹ́ẹ̀ gbẹ̀yìn. wa ulul ilmi wọ́n qa'iman bil qisti. wàá mú fatiwa tó lè da ayé rú wa. nítorí pé ìdọ́fà dòkítúrà àbí parafisa tá a ti rí lára ẹ̀hún kò ní jẹ́ àlè pé lólódo yóò sì mọ̀ pé wèrè lòun. àmọ́ torí pé ó fẹ́ ṣe kọ́lìfù tún rọ̀ kéwu wọn tí wọ́n lọ kéńjà tí wọ́n fẹ́ lọ ké wọ́n fẹ́ fi kàńtà àwọn ọmọ àdúgbò àwọn ni. ní pé tá a bá padà dé àwa làkọ́kọ́ pòfẹ́sọ̀ ládùúgbò sóríire wọnú ẹ̀ fún yín. wa ulul ilmi qa'iman bil qisti. àwọn onímọ̀ tá dúró déédéé wá ní. la ilaha illa huwal azizul hakim. bí mo yẹ bẹ́ẹ̀ gé pọ́ǹtì mi pọ̀ àmọ́ mo sáré gé kíkìkìkìkì torí kí n má bàa ba ẹlòmíì náà nú jẹ́. kul hal yastawi. Ọlọ́ni sọ lè jọra wọn ni. alladhina ya'lamun. àṣẹ bí atura ni olóhùn tí wọ́n tún mọ kéwì. ó yẹ máa sọ pé èèyàn bá ti lóhùn kò lè mọ kéwì àfa àtàdúgbò yín tó ń rí ni. àfa àdúgbò yín. òun ló jẹ́ kó máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi sẹ́ẹ̀nì rẹ̀ ọlọ́hùn ọmọ kéwì ẹ wọ àwọn àfa wa tí wọ́n kọ́kọ́ ṣe wọ́n tún mọ kéwì. hal yastawi. dákun sórí jẹ́ kí n sọ fún ẹ Ọlọ́run ní béèrè pé aliyestewi ìjó lè jọra wọn. alladhina ya'lamuna. àwọn tí wọ́n mọ̀ walladhina la ya'lamun. walladhina la ya'lamun. ibi tó ti fẹ́ mọ̀ pa ìmọ̀ kan ọ̀dà ra fóònù lọ fún girama yín kó wá já android ẹ̀mí rí ọ̀fẹ́ bọ̀. ìsìláwá bá tún wo kinní yìí. ẹ ráwọn ẹ̀yà àtúbọ̀tán ayé tán wà ní TikTok nísìn àwọn náà tún máa jó báyìí àwọn yóò sì. àwọn tí wọ́n jó dáadáa ń bẹ o tí wọ́n jó sórin tó dáa àwọn kò sì máa rìn òhò báyìí láwọn ẹ̀yà tán ti dàgbà tẹ́ mọ̀ pé kí ni kọ̀ndẹ́mù yìí wàláhì ó bá wọn lódo ni torí Ọlọ́run kò ní tán bẹ́ẹ̀ ọlá nẹ́bì. walladhina la ya'lamun. ìjà wọn tán ní mímọ́ àwọn àfáàrè
àgé orí èèyàn kò dìgbà tá a bá pààyàn ká tó lówó ní nájú kádàrá wa lọ ni Allahu Akbar ní dààmú. Fítorí bàbá ìgbà lọ́rùn ní sunkún ọlá nẹ́bí wájú ọlọ́run. wọ́n jáde náà. torí ọlọ́run àlíbẹ̀ ni a fẹ́. Fítorí kìlì mi dá. Sórí èmi ò ní wàásù kan tí mo fẹ́ ṣe jókòó iná ló máa ṣe wàásù tó bá ti mójútó ké bóyá máa gbà píàpíà ni. Yorùbá ànábì kò lò. wọ́n jáde náà. Fítorí kìlì mi dá. má lọ bẹ̀ ń bú bẹ́ẹ̀ bá mi pé ìjà dẹ́kẹ̀ òmù fàlà tàjábù bí jìdìmù. ìjà dẹ́kẹ̀ òmù fàlà tàjábù bí jìdìmù. dákun wo fóònù kan sọnù ọ̀kẹ́rẹ́ mẹ́ chẹ́chẹ́ má ì lọ jìnnà. àlùfáà ní fóònù kan sọnù. àárí ẹ. mo fi ànábì bì ọ́ tó o bá sì wà nítòsí tó ń gbọ́ mi báyìí. tó o bá ṣe ń gbọ́ àlùfáà báyìí. dákun dá a padà. dákun tó ra náà Muhammad dá a padà. ìgbésí ayé ẹnìkan ló ń gbé lọ́hùn. ìgbésí ayé ẹnìkan ló ń gbé lọ́hùn. o sì lè tà á dáadáa. o sì lè tà á rè. a máa ní ìta lè fún ọ tó ò ní jẹ tán láéláé. a máa ní ìta lè fún ọ tó ò ní jẹ tán táwọn ọmọ yẹn náà jẹ ń bẹ̀. kí n tó sọ̀kalẹ̀ wá sí dákun dá a padà. ká máa fọ́ tó sọ̀kalẹ̀ wá sí dákun dá a padà. kémi náà bù wọn ní táwọn bàbá mi tí mo jogún lọ́dọ̀ àwọn bàbá sọ̀rọ̀ yìí ti. ká máa fọ́ bù wọn ní kankan ní kàbáìkà. ó ti gbọ́ báwọn. ó ti yé dá a padà ọ̀ ní sọ̀kalẹ̀ mẹsẹ̀ jẹ́. ò ní dààmú. ìjà dẹ̀kẹ́wùn. ìjà dàkúmù. ní sọ̀kalẹ̀ wá sí mi tẹ́ ẹ bá rí àwọn nǹkan tí ayé wọn nítumọ̀ bàbá mo kí yín. ìjà dàkúmù. tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n ń dákọ̀ Nasiru Kabara. ìjà dàkúmù. tán dákọ̀ Sheikh Habibulahi Kamaludin Al-Adabi. ìjà dàkúmù. tán dákọ̀ Sheikh Adam Abdullahi Ilori. ìjà dàkúmù. tán dákọ̀ Sheikh Salati. ìjà dàkúmù. tán dákọ̀ àfàgbọ̀ ọlọ́ngbọ́. ìjà dàkúmù. tán dákọ̀ bàbá Sayuti. ìjà dàkúmù. Fọlá. tàjà bìjì dìmú. ẹ̀yin àbúrò mi ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹgbẹ́ mi ẹ má ṣe mọ̀ pẹ̀lú bá ti ń dákọ̀ wọn. báyìí wo mi náà ní mi àyà wà á kàyà. ẹ wo ìwọ̀nba àṣẹ́jú tá a tura lò àwọn ìyá tí wọn ò gbọ́ lárúbáwá wọn àmọ́ túmọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ń jó sí. wọ́n mì sọ́tún wọ́n mì sọ́tún wọ́n mì sósì àìmọye tẹ̀lé ìbù tí wọ́n kọ̀ fẹ́ lomi olùsí ọmọ mi rí bí aláǹgbá ni ìgbà tó wà lé kí olùfò múra wọ́n wá ń kí ọ pé wọ́n sì ń kọ́kọ́ ń kí ọ náà ni ó ṣe ámì oníkíni náà kéwù fún mi búbé. báyìí wo mi náà ní mi sọ ìtọ́jẹ́ kárí bẹ́ẹ̀ yẹn kí gbogbo ayé máa dárúkọ wọn orí wa ni pósítò ń bínú. báyìí wo mi náà ní mi. sọ̀rọ̀ pa àfòdé bẹ́ẹ̀ ni. báyìí wo mi náà ní mi. bí tiẹ̀ ń dùn àwa náà pé ó jẹ́ ká jókòó tì í jù báwọn lọ tá a bá mọ̀ pé yọ pọ̀ tó báyìí. báyìí wo mi náà ní mi. àmọ́ bí tí mo padà wá tì í sí lórí àfa kan tó ní máa ha wálé ẹ́ńlímọ̀ jẹ̀mí ahadun. mo rí bó ti stress ohun yẹn ó ní láwàlà ó máa ra sàhù alifa sànà. ìnàmọ̀lẹ̀ ìlímù kàbárí ìzáfìrí. mo ti ní kó o dákẹ́ fún mi ó wà ní ìnàmọ̀lẹ̀ ìlímù bàyín dún gàrú fàkùsù mi kò lè ìlímì àsànà. fàkùsù mi kò lè ìlímì àsànà. ìrọ́bù tí ó dá wàhálà lẹ́yìn ní í ṣe dédé tí màá ṣe ní í ṣe yìí yóò á sì jọ ọmọ gbádùn ara wa ẹ yóò wá ànábì kó dúró dáadáa. bọ́ ọ bá wẹ́ tí ọmọ tún lè rábì lè máa gbọ́ kẹ́sẹ̀ tí bàbá yàyà sàlátì àlífíà ń bẹ lérí wọn kọ́fí àti ń bẹ lérí tiwa là ń mánéjì. pálí omi náà lílí mi. àwọn bàbá yẹn onítẹ̀bẹ̀. ìtọ́ jẹ́ kí wọ́n di alààyè ni pé wọ́n yí ayé ọmọ ọlọ́mọ àyà òun. wá àkàyà àrùn alààyè ni wọ́n ẹlòmíín rìn tó yẹ pé working corps ni ó ti kú sórí ìdúró àmọ́ alààyè ni wọ́n alààyè ló lè yí ẹlòmíín ẹ jẹ́ fún yín lẹ́sàmpù tó súnmọ́ tòsí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín dá ilé kéwàá alìbá àtàṣálẹ̀ kò lu ọ̀sẹ̀ mẹ́ta tí ó fi túká nítorí pé alààyè lásán ni kò lè yí ẹlòmíín àmọ́ bàbá tó jí alààyè tó tún lè yí ẹlòmíín làwọn bàbá tá a mọ̀ dáa kọ́. pálí omi náà lílí mi. wà á kàyà. gbẹ̀dẹ̀dẹ̀ ẹ̀yin àbúrò mi ẹ̀yin akẹ́kọ̀ọ́ bíi tèmi tẹ́ ẹ bá fẹ́ déwájú tẹ́ ẹ fẹ́ dàbí àwọn bàbá yìí. kọ́tìmù múra kan. kọ́kọ́ gbé ẹ̀mí ẹ̀ síwájú sọ mí ti ẹ̀mí ẹ̀ fọ́lọ́hún.
Kọ́dìmù múraka. bí ayé rẹ pé Ọlọ́run ló lè ṣàánú rẹ ìjọ tẹ́lòmíì wá wọ blue tó wá ránṣọ lékè yìí kò ní £1 tó fi wá àmọ́ ní ọkàn pé òun fẹ́ kó ẹ̀kọ́ láàrin ìgbà tó sì wà ní àjò náà Ọlọ́run sì bẹ̀rẹ̀ sí ní ṣàánú rẹ̀ Kọ́dìmù múraka. bí ẹ̀mí rẹ síwájú Ìràmọ́ ni tẹ̀mú ìlàtà. kí bá mi ọmọ wọlé ọlọ́jà rí pẹ́ sà Àwọn olè dákúdákúdákú kọ̀ọ̀bù ní ni Rahmani tẹ̀mú ìlàtà. ẹ̀yin ìyá mi ẹ̀yin náà máa láforítì lọ́dọ̀ àwọn ọkọ yín o ìgbà míì owó gáàsì là ń rò ẹ wo tápò rẹ sí dì wàláhì ẹ̀ tí bá tún rántí girlfriend ní ìsìn olórí burúkú ni àbí tó tún ní púpọ̀ níbi tí wọ́n sọ fún ọ pé gáàsì ti tán tó sì fẹ́ fi di gẹ̀lẹ̀ 2 mẹ́ta tó. ẹ wo ìrẹsì àpò yín tó bá fi di 40,000 láti di ìrókò ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ máa sọ́fà díẹ̀ o 60,000 ní nílẹ̀ yìí láwọn ọmọ kéwú tí wọ́n ń jẹun bí tá ń jẹun bí ìgbà tẹ́bi pa wọ́n látọ̀run yìí. Kọ́dìmù múraka. àfà Kọ́dìmù múraka. bí ẹ̀mí rẹ síwájú Ìràmọ́ ni tẹ̀mú ìlàtà. ọ̀run ní kùbú ni Àwọn olè kọ̀ọ̀bù ni ládàl. Maolud al-Quadiriyah. sọ́ọ́rí jẹ́ kí n sọ fún ìwọ ọmọ ilé kéwú tó bá wà ilé kéwú lọ́wọ́ àzìkárù lọ́wọ́ kọ́ lọ́hùn má jẹ́ ká tàn ọ́ sórí tá máa ń sọ̀rọ̀ ògùn ẹlòmíì àfi pákéjì ẹ̀ ni o ká má rò pé àánú mọ̀rọ̀ sọ débẹ̀ o kì í ṣe pé alógún o mo fi ànábì búra no be say plenty má jẹ́ ká push yẹ sórí ó kọ́ lọ́hùn bẹ àwọn àṣírí kéékèèké kan wà tá à ń sàn gbà tá a wà lè kéwù àwọn bíi kíni ìyá ọ̀sán àdá àwọn kéékèèké táwọn bàbá ọmọ tọ́jú wa lọ́wọ́ ọmọ ọdún mélòó ni wọ́n tọ̀ wá tọ́ sílámù kiri ní nǹkan tà lọ́jọ́ ìgbò kéwù fún mi náà Kọ́dìmù múraka. sórí gbẹ̀mí rẹ síwájú Ọlọ́run Ìràmọ́ ni tẹ̀mú ìlàtà. Ọlọ́run ni kó o kọ́kọ́ fi ṣáájú nínú ìrìn Àwọn àjò olè rẹ. kọ̀ọ̀bù ni ládàl. Maolud al-Quadiriyah. Fọ́dìlì jùúdàkà. kí ló dé tí wọn náà fẹ́ jẹ̀nà kí Fọ́dìlì jùúdàkà. kí ló dé tá a sọ fún ọ pé mo wúlò mọ́ ìjọ tẹ́gbẹ́ rẹ bá ń sọ̀rọ̀ ó ní lè sọ̀rọ̀ Fọ́dìlì jùúdàkà. àbọ̀ ọmọ pé ponú ni táwọn sọ pé àfa alágbájá wọn ẹ sọ̀rọ̀ aládùúà ni wọn ṣé dìdìrín ni wọn di ẹnu ẹ Fọ́dìlì jùúdàkà. ṣé èpè làwa tó kù sẹ́ni Fọ́dìlì jùúdàkà. nàkíbù la scam tábà ti máa kéwòn ní lówó sóò wọ́n ẹ̀nì mi ni Fọ́dìlì jùúdàkà. jẹ́ kí gbìyànjú yọ pọ̀ ju tẹ́gbẹ́ rẹ lọ kó lọ sí ìkàwé. sórí gbogbo àwọn tó bá fẹ́ máa bá ṣe láyé yìí àtòrí Ọlọ́run jẹ́ kó máa jẹ́ àwọn tó jẹ́ ẹni àpọ́nlé fi tubatil khairi irshadun wa izhar. sẹ́ẹ̀rí ibi tẹ́lómi ti sórí ibú ẹ̀yìn àbúrò mi òun ni pé ó ti bó lórí burúkú rìn pọ̀ Fọ́dìlì jùúdàkà. sórí tó bá ti bọ́ rẹ̀ tó lè mu ògógóró jù tó bá lè bá rìn àgùntàn tó bá já ní kì í jẹ̀gbẹ́ òun wà ní ara ẹ̀ sọ ọmọ gbóhùn ẹ̀ díẹ̀díẹ̀ yóò tún jẹ̀gbẹ́ tó fúrẹ́ṣì. Fọ́dìlì jùúdàkà. jẹ́ kí náà kíbu yín ọmọ pé òun náà lórí méjì wazhab. kí ló dé tó lọ sí lẹ́sìn ni mọ́ báà sẹ́ni bá tiẹ̀ fẹ́ lọ ṣe window binding wọ́n fọjọ́ tiẹ̀ lẹ̀ Fọ́dìlì jùúdàkà. ẹ fẹ́ wá lẹ́sìn ni mọ́ làwọn àfáà náà fi ráyè mọ́ Fọ́dìlì jùúdàkà. níwọ̀n bá tọrọ kọ́bọ̀ tó ń pín lóde òun tó bá mú díà pé bàbá sẹ́yìn mo bá yín ra káàdì wá ara yẹ kéwú fún ọkẹ Fọ́dìlì jùúdàkà. àtòrí Ọlọ́run bàbá aláàrẹ wazhab. Kúlàdí. kúlàdí kàwé. sórí gbogbo alápọ̀nlé èèyàn ni kò máa bá ṣe láyé o fi tubatil khairi. dákúdákúdákú fákìdù ṣe ìlàyò ntì yìí ẹni tó nípa yí ẹ empty kí ló rò pé ó lè ọ̀fà ẹ̀ kí ni òun wá lọ́dọ̀ ẹ̀ sọ̀kalẹ̀ dọ̀bọ̀bọ̀ yìí fi tubatil dákúdákúdákú. khairi irshadun wa izhar. débìdébẹ̀ àdìdì àníníjà ìlínà lẹ́. tọ́lá bá lẹ́ ọ̀fà èmi mo mú ẹ wá àdìdì àníníjà ìlínà. sórí sáfólódò ẹ̀yin ìyá wa ẹ má jẹ́ kẹ́nì kankan wá ènìyàn o àlè olóore tí ó ṣe fún ọ o gbogbo tó bá ná kọ́bùlà ni o sórí tó bá di bá dà wà fún àti kúrò aláwọ̀ ló kú o níjọ́ tí ò tí ì rí ọkọ fún nísìnyí fi ń pọn o níjọ́ tó bá ti tó bá gbọ́ kọ̀dí sáàbà tẹ́ ẹ bá gbọ́ bí wọ́n ti máa tú tẹ́ ẹ bá gbọ́ bá ti máa tú fílù mọ́ di ni ọmọ pé ò ní débẹ̀ ó ní fílù mọ́ di mọ̀bìnrin yóò alàlẹ́ alàlfàjì lámà lálẹ́ mìnàlí ìgbà tó àwọn àgbòrò náà máa fi style gbọ́ kí tó bá gbọ́ pé sáàbà àwọn wá sọ pé ó ti lọ ẹ̀yìn wà nábì kó lò ó. àdìdì àníníjà ìlínà
ẹ̀yin àbúrò mi ẹ dákun ẹ sáfẹ́ ní tẹ́ ẹ bá rí pálá ìmọ̀ kan ní ilé àná kárí. ìmọ̀ bó lórí ibú ṣe pọ̀ ìmọ̀ bó lódòrìn. fújàrò wàkúfà. ọkàn rí ọkàn máa lé sí ipò kí èèyàn ni wọ́n máa jẹ́ kiri. wàtílùbù sàádàtà. ẹ̀yin ọmọ akéwì ẹ wá oríire o. wàtílùbù sàádàtà. ẹ wá àlùbáríkà lọ́dọ̀ àwọn àgbàlagbà yín o. wàtílùbù sàádàtà. ẹ wá àlùbáríkà lára àyà yín. wàtílùbù sàádàtà. kí wọn náà máa gbọ́ kalẹ̀ ó lè di lọ́la kó lè gé sókòtò rẹ̀ má jẹ́ kó rírì ó burú délé ké wa. wàtílùbù sàádàtà. ibi tá a ti kọ́ ọ ní tó fi lọ́ọ́ ṣe màbádìú ní ìlímì rẹ ibi tó ti bẹ̀rẹ̀ nu. wàtílùbù sàádàtà. ìgbà yẹn ló ṣe àmọ̀ pọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ló ti kéwu ọlọ́run yọ àlùbáríkà àwọn kú ònú kéwu. wàtílùbù sàádàtà. àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lánàá lè wo ọrùn wọn yín ti ń gùn bí gòmọ̀gì ayé wọn ò ní túmọ̀ mọ́. wàtílùbù sàádàtà. gbọ́ oríire gbogbo ọ̀nà. lẹ́nà wà ní mọ́tàrú. ìdára bẹ lọ́dọ̀ ọlọ́run bíbá yahoo bá wo ọkàn wọn balẹ̀ ọkàn àwọn àfa balẹ̀ mo lè rìn anytime mi ò lẹ́yìn tí mò ń gbà níbo mo ti fẹ́ dúró léṣe jálàbí. lẹ́nà wà ní mọ́tàrú. má lọ rò pé mo ṣẹ́ǹjì pé kò sí jálàbí dé o kò gébẹ̀ yẹn náà. fi ti sádàtì àyíbá wà ní wá. bọ́lá yìí fún àyìnlá lórí kí bàbá àbí. máa pẹ́ láyìnlá òní ìṣẹ̀sìn láéláé. àwọn nílò jésù. aláyìnlá òní ìṣẹ̀sìn láéláé. bó bá kúra wọ̀kan lójú sánmà. aláyìnlá òní ìṣẹ̀sìn láéláé. aláyìnlá oníjẹ̀sìn láyé. torí ọlọ́run. sẹ́n bó bá kúra wọ̀kan lójú sánmà. ẹ kùnà o. aláyìnlá oníjẹ̀sìn láyé. aláyìnlá oníṣẹ̀sìn aláyìnlá oníṣẹ̀sìn láéláé. ẹ kùnà o bá. oníṣẹ̀sìn láéláé. aláyìnlá oníṣẹ̀sìn láéláé. bó bá kúra wọ̀kan lójú sánmà. aláyìnlá oníjẹ̀sìn láyé. fàtíyà. Alubarika, aliyamudu, billahi, rabbil alamina, aramani, arahimi, maliki yawmiddini, iyaka na'budu wa iyaka nasta'inu, ihdina sirata mustaqima. الذين أنعمت Allah. عليهم غير المغضوب عليهم ولا الضالين. ẹlẹ́kùn ẹja sọ pé Allahu Akbar. lẹ́nu Mawlana Sami'atu Sheikh Al-Mudir Ibrahim Yusuf Sayuti adama Allahu hayatahu. wọ́n ní kí Ọlọ́run jẹ́ kí Ọlọ́run jẹ́ àrí àlùfáà Bulbulu-L-Quadiriyah Ọlọ́run mọ́ṣá àjíárí wọn pẹ́. Ọlá la ilaha illallah. nígbà tẹ́ dèrè àyín ẹ débi pẹ̀lú alhamdulillah ẹ ń padà lọ lẹ́nu Ọlọ́run mọ́ṣá àjẹgúnlẹ̀ ayọ̀. bisimilahi majiraha wa mursaha inna rabbi lagafuru rahim amin. Ọlọ́run mọ́ṣá ṣe bẹ́ẹ̀. èyí tó kún nú ètò níyànjá Mawlana Sami'atu Sheikh Al-Mudir ọ̀nà ni ká máa lọ síbi madihu rasul. bẹ́ẹ̀ sì ni tá ń pẹ́ madihu rasul ahasanu wa atiyabu min madi lihumarai wal agniyai wal muluki kadalik. ẹni tí ó ṣe lẹ́yìn fún wa náà ni atọ́ọ̀lìbá